ṣùgbọ́n ìyá tó mẹ́nu bà yẹn Lizzy ó tóbi jẹ́nu ẹ lọ. tọ́ ẹ̀yin èèyàn wa tún ti délé ní lórí ọ̀rọ̀ Lizzy Anjorin òun la tún ti dé sí lénìí. A kò mọ nǹkan tí Lizzy Anjorin tí ó fi ṣe arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tó ń sọ̀rọ̀. A kò mọ nǹkan tí Lizzy fi ṣe o tó yẹ wípé ó sọ wípé Lizzy pé ọ̀rọ̀ tí ó sọ sí òun pé ó ju ẹnu ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ó ti yá. Sórí tó bá wá abiyamọ tó bá wá ìyá dáadáa, ìyá lálùbáríkà ló bí mo ní. Ìyá tó jẹ́ pé wọ́n fi ń tọrọ ìyá ló bí mo ní. Òun á gbé fọ́tò ìyá yẹn, òun á ṣépè fún ìyá yẹn. Àti parun eléyìí. Tó bá notice Lizzy, tó bá ti bá sọ̀rọ̀ mi rò bóyá mo sọ̀rọ̀ sí ẹ rí. Tí bá sọ̀rọ̀ mo máa ń lo indirect tàbí kí n má porúkọ ẹ, ṣùgbọ́n èyí mo porúkọ ẹ. Ó dẹ̀ fẹ́ dàgbà. Orin tí mo nílò kò ń ṣe òun ni the first person tó máa lo orin yẹn. Mo ní kọ́ ni mo gbèjà o, kò láì tí ẹ lẹ̀. Mo ní kọ́ ni the first person, mo ní kọ́ ni the second person, but personal vendetta lélẹ́yìí. Ó dẹ̀ ti wá vendetta nìyẹn. Kí ló tó ṣe fèsì mo ní nìkan? Tó wá gbé ìyá ẹ̀ tó wá ṣépè. You are quick in swearing for people's mother because you lack love. You lack a mother love. You lack a mother love. You lack parental care. Alájọ ń ṣe ẹni àrífín. Ìyá lálùbáríkà níyá yẹn. Èmi ò mọ bó ṣe ń ṣépè. Tí mi bá ní bó ṣe ń ṣe fídíò yẹn, kí máa ṣe fídíò kí máa sọ̀rọ̀, kí máa ṣépè fún ẹ. Bóyá ṣépè fún ìyá yẹn, ṣùgbọ́n mi ò mọ̀ pé ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ni máa sọ fún ẹ Lizzy. Ibi tó yà sí yẹ kò ṣe ibi tó dá rárá. Èébú tó wù ẹ́ ló lè bú mo ní. Ìjà tó bá wù ẹ́ ló lè bá mo níjà. Ṣùgbọ́n ìjà ètò mú lọ yẹn, ìjà mo ní ìjà tèmi ni. Ó wá ṣépè fún ìyá yẹn. Ó dẹ̀ rò bí po máa dalẹ̀. Lizzy. Personal vendetta ni torí pé orí pé o ti rí pé Lizzy mo ní Lizzy o ti rí pé mo ní súnmọ́ ìyálé ẹ̀ àti Queen mother òun ló ṣe gbogbo eléyìí o. Kò ṣerú mo ní ìyá mo ní ló yẹ kó sọ̀rọ̀ sí. Wàhálà ó tóbi ó ju ẹnu ẹ lọ. Ó ju ẹnu ẹ lọ. Tó bá wá ìyá téèyàn fi tọrọ àwọn ìyá méjì ni mo lè jà fún ni mo lè mi ní stop because mi mo bó ṣe sọ mi mo bó ṣe ṣépè náà lọ títí ìjà ni mo mọ̀ jà mi mo bó ṣe búyàn náà lọ títí ibi ìyá mo ní tó yà sí yẹn kò ṣe ibi tó yẹ kó lọ rárá kò ṣe ibi tó yẹ kó lọ àánú dẹ̀ máa yá ó máa fẹ́ lo first attack pẹ̀lú yàn. Nígbà tí wọ́n sọ pé nígbà tí wọ́n tó lo voice cover kí ló dé tó ṣe lọ bá àwọn tó lo voice cover tó kù kí ló tó ṣe lọ bá wọn jà ìwọ ló kọ́ wá fún náà voice cover gbogbo èèyàn ló máa lò voice cover ara olè wọ́n lò kò sí voice cover ẹni tí wọn kì í lò okay wọ́n dẹ̀ ti lo voice cover nìyẹn is a thing tó kàn lè kọ baby wetin dey worry you come you dey smoke na. Alájà ìwọ náà wò já ẹ̀nà ìyá lálùbáríkà nìyẹn ìyá tó fi ń tọrọ ọjà nìyẹn ibi tó jà sí yìí ó ṣìrìn o wàláì ó ṣìrìn mi búbú mi mọ̀rọ̀ sọ ṣùgbọ́n tó bá mọ̀ pé ó ṣọ̀ fún ẹ pé o lè sọ̀rọ̀ o kò lè dáńsíá pé ó ṣọ̀ fún ẹ wàá mọ̀ pé lábẹ́ kì í má rí nǹkan wọn àbẹ̀ tó ń jẹ́ pé wíìrì ló wà ń bẹ̀
tó bá show fún ẹ mi ò bá mọ ace gbọ́ mi mo ní kọ́ ni mo ń gbèjà ìyá tí wọ́n lọ sọ̀rọ̀ sí ẹ lèmi gbèjà tó bá mọ̀ pé ó show fún ẹ ìwọ tí ẹ kàn sọ pé kókò tẹ́rìgì pé òkè ó yá ẹ̀yin ọmọdé kátẹ̀ múra wa one on one. ìyá mo nílé mi gbèjà kó ṣe mo ní because ìwà àti ẹlẹ́gbẹ̀gbẹ́ ni ẹ lè jọ ṣépè fúnra yín bó ṣe wù yín bó ti bí ìyá ẹ̀ tó mọ́rọ̀ lọ yẹn wà láì ó ti tẹ́ irú ìyá torí mọ́mí ẹ̀ mo lè tì ká bọ̀já lájà ẹ̀ lójú. torí mo mọ̀ pé anything tó bá fẹ́ ṣe o máa tètè wá fún ẹbí wọn o máa wẹ́ tètè wá fọ́mọ wọn ace o lè fọ́mọ bú mi o ṣùgbọ́n pé lẹ́gbẹ̀gbẹ̀ ni wá ṣùgbọ́n pé ìwọ náà ní sample lé bẹ́ẹ̀mi náà ṣe ní wọn lọ́wọ́ náà ìwọ náà nílé o ṣó ti yẹn bọ̀ tó bá ṣọ̀ fún ẹ tó bá mọ̀ pé o fẹ́ jà pé o fẹ́ jà kò nídìí ká anybody mọ̀ kó kọ̀ pé location kó wá wẹni tó láyà sórí gbogbo gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tó ń ṣe yẹn wàláì ò ní wèrè wàláì ò ní wèrè ìyá mo ní ìyá tèmi ni ìyá tèmi ló sọ̀rọ̀ sí yẹn